àwọn ìpèníjà wo gan lẹ fèsì especially ìgbà tẹ́ dé pé èèyàn ń polówó tawhid pé torí mo rántí ìgbà kan ó ní lecture kan tẹ́ ṣe nípa Tijaniya nígbà náà bó o lẹ ṣe rí manage torí ó fẹ́ kilẹ̀ díẹ̀ o. Nípa kí ni àkọlé? Nípa àwọn Tijaniya ńgbà náà. Tó dẹ̀ jẹ́ pé ó kilẹ̀ díẹ̀ torí ẹlòmíì lọ́tún lósì gbogbo ẹ̀tọ́. Ṣe rí ní tí mo sọ sínú lecture Tijaniya yẹn tó clear ni ó wà nínú tírà wọn. Àbí ṣé kìí ṣe nǹkan tán fún wọn gbé wá fún yín láti Saudi pé tó kí wọ́n máa takò àwọn bàbá ni. Àwọn ni ká wá spread the sunnah ni ká sì wá ṣàlàyé àwọn èyí tó ti dàrú mẹ́sìn. Ọ̀yẹ́ tí à ń sọ yẹn à ń sọ pé kí ní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí lélẹ̀. Lápèjúwe ní istighatha ọ̀dà ká ní sọ̀rọ̀ ká wá ké pé ẹni tí ó jẹ́ àáfàá wa àgbà ya Sheikh Ibrahim agisni bi gaisika falimuna tawfil kara ya Sheikh ya Allah wala nusla. Ẹ bá tu àwọn tán wò wá ẹlòmíì lè mọ̀mọ̀ túmọ̀ rẹ̀ sí ń gbọ́. Ya Sheikh Ibrahim gawthun lil wara gidni bi gaisika falimuna tawfil kara ya Sheikh mo pè wọ́n Sheikh ya Allah wala nusla. Ìwọ Ibrahim gbà mí o gbà mí ọ̀dọ̀ Ọlọ́run nìkan la mọ̀ sí kíni lágbọ́dọ̀ dájú ẹ̀kọ́. Gbà mí o oye là mí o ṣàánú mi o oye falimuna tanfil kara kódà ògbé àbí oorun sákò lójú mi látara bùkátà tí ń bẹ́lẹ̀ almuna ibi mo fẹ́ dé yẹn ìwọ ló sì gbà mí o. Eléyìí istastagithuna rabbakum lọ́wọ́ ní Kùránì. Ọlọ́run bá ní Rasul àtàwọn sàhábà Ọlọ́run ní ẹran tí gbà tí ẹ̀ ń pè mí pé kí n gbà yín. Ọlọ́run nìkan là á pè. Ọlọ́run ní máa gbà yàn àwọn náà mọ̀ mójú ọ̀nà tí wọ́n gbà yẹn wọ́n lè jájúlẹ̀. Ìpèníjà yẹn ọ̀pọ̀ débi pé ẹlòmíín lérí ẹlòmíín pè mí ẹlòmíín ní kí wọ́n ṣe dìbéètì mo ní kọ́kọ́ lọ lè gbọ́n tí mo sọ náà tó bá gbọ́ tán kó wá fún mi lọ́jọ́ kò padà pè mí mọ́ torí kò síbi tó lè sá lọ oye tó lè fi bọ́ mọ́ àyà Kùránì yẹn lọ. Àyà tó kílẹ̀ ni ẹ̀yìn táwọn sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn ṣéwù wọn kì í sọ lọ. Lẹ́yìn náà àwọn òròrí nípa pé gbogbo ń tá a rí lọ́lọ́run wahdatul wujud ìròrí téèyàn gbọ́dọ̀ gbé pàdé Ọlọ́run. Ọlọ́run ní qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad Ọlọ́run ọ̀kan náà lọ́lọ́run wa ilahukum ilahun wahid ẹ̀yin sọ wá ní gbogbo nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run. Èyí tí wọ́n máa ń kọ́ wa nínú Súfì nìyẹn ẹni tí ó bá gbàgbọ́ kò lè di mukadam. Kí ni àwọn nǹkan náà tó jẹ́ nǹkan gbòógì ń bẹ? Alákọ̀ọ́kọ́ náà ni pé ká gbà pé gbogbo tá à ń rí lọ́lọ́run àti gbé àti tọ̀ àtàlìjànú àti èèyàn àti gbogbo orin àti igi àti gbogbo òkúta granite àti sapsan. tó ń bẹ lákọọ́lẹ̀ àbí àbá ń hun fún ẹ̀yìn ni. wọ́n á dẹ́tun ìjúdò wà nù kò sí àfa àtijọ́ ní àtọ́ lè takò bí ó bá gbàgbọ́ wọn ní yàmù kàdàm. wọ́n ọba ti gbàgbọ́ wọn ní fún lóye ẹ̀tọ́ bá ti ní mọ̀kádàmù lè yàn nínú tàríkà tìjà ní ẹgbọ́rọ̀ kírun lẹ́yìn lẹ́yìn gbàtẹ́ máa ti sọ fún tọ́lọ́wọ̀n ní sekini tọ́lọ́wọ̀n ní fèrè orí yẹn lẹ̀ ìwé kò lè gba oyè yẹn àfikún ní ìrọ̀rí lẹ́yìn náà al-hulul wal-ittihad náà mẹ́mbẹ́ àwọn afkaru shirikiyya àwọn ìròrí aqaidu munharifa àwọn ìròrí àwọn kèfèrí níjọ́ làwọn náà tún pa lọ́dà náà tó wá sọ dẹ̀sìn látara bẹ́ẹ̀ a sì gbìyànjú tipa wáká àwọn tó dẹ̀ padà kún nínú ẹ̀ wọ́n padà àwọn tí wọ́n sì gbọ́ tí wọ́n ní tẹ̀ òdodo lẹ́sọ àmọ́ díẹ̀díẹ̀ náà ni àwọn yẹn náà wà àwọn tó sì ṣe tí wọ́n ń bá lọ àwọn náà wà wọ́n tẹ ìgbàgbọ́ tí wọ́n ní pé ká sọ ní ọ̀ràn yẹn lérí wa. ṣé nínú Tìjàníyà ń gbà tẹ̀ ń ṣe pé ká gbọ́ ṣé kí yẹn kàn bàyàn lọ́wọ́ báyìí náà ni àbí kí yẹn sì máa lọ. nígbà míì wọ́n lè fún yàn láì bọ́wọ́ nígbà míì wọ́n sì lè bàyàn lọ́wọ́. ok kí yẹn bàyàn lọ́wọ́ báyìí. wọ́n wá wí kankan wọ́n máa pe wọn náà máa wí. ẹ̀sìn míì tún nìyẹn lọ́tọ̀ èdè Islam. wọ́n ti ìpòjọ́ ọ̀nà tó wáyé o kíní kan ló máa ṣe o kíní kan ló ní ṣe o wọ́n ti ní àwọn òjò lásìkò ni. ǹjẹ́ báwọn ọkùnrin ṣe ń gbà sáwọn obìnrin náà tún máa ń gbọ́wọ́ bẹ́ẹ̀. wọ́n mú tẹ̀sùbá ní obìnrin ó mú. àfọwọ́ mú tẹ̀sùbá ní lókè obìnrin ó mú tẹ̀sùbá ní ẹ̀yìn lẹ́yìn tí ọba tí káǹkì tán tí ọba tí sẹ́wù tí ọba tí dọ̀dà nàtàn pátápátá nìjẹ́ ẹ̀hún ètò bá dọ̀dà nàtàn yóò bo obìnrin lọ́wọ́ ni o. nírọ̀rùn ó sojú èmi rí àwọn èyí tó máa kọ́ mọ̀ ni pé arábìnrin mú tẹ̀sùbá
àfáà náà mú tẹ̀sí bá wà níwájú wọ́n máa wá pè kíní yẹn fún un tó bá ti wá di pọ́n pè tán òun náà ti submit fọ́ọ̀mù nìyẹn òun náà ti di member.